Ní gbogbo ìgbà tí Samson pẹ̀lú àwọn ọmọ rẹ̀ bá ti jọ jáde tàbí tí wọ́n bá ti jọ wà, òun làwọn gédé gan kó kàn déédéé dé tí wọ́n lu tàlátà bàbá Lárúbá sí lára. Kódà kó jẹ́ nínú ọmọ mẹ́ta tóbi, kódà kó jẹ́ ẹyọ kan nínú wọn náà jọ jáde. Àwọn guys ó kàn dé, wọ́n á lu bàbá wọn lálùdẹ̀ bí ẹni lu bẹ̀bẹ̀. Àwọn ọmọ á máa ké, wọ́n á máa bẹ̀bẹ̀ ṣùgbọ́n nírẹ̀yìn ọ̀rẹ́yìn, a padà rí i pé ìyàwó rẹ̀, ìyàwó Samson alágbára, òun ló dẹ àwọn gédé gan kú sí kó máa lù. Báwo ni iṣu ṣe kú, báwo lọ̀bẹ ṣe bẹ́, báwo ló ṣe jiná, báwo ló ṣe dẹnu. Nínú ìyá la ó ti máa mọ̀. Eléyìí kò pín sí apá kan nìkan, apá kejì náà ń bọ̀ lọ́nà. Ṣùgbọ́n ẹ̀yin olùgbọ́ mi, ẹ̀yin náà tó bá jẹ́ ẹ wà nírú tàbí ẹ wà nírú ipò láti dá irú ẹjọ́ báyìí, báwo lẹ̀yin náà sì máa dá sí? Ṣé bàbá tó lọ tí kò wẹ̀yìn wò nígbà táwọn ọmọ dùn wò tí wọ́n dàgbà tán, ó wá di wípé òun ni bàbá wọn. Nísìnyí, ìyá náà ó fárígá ṣùgbọ́n mi ò kàn fẹ́ràn bí ìyá náà ṣe ń lo agídí tó fárígá. Àwọn ọmọ yìí ti dàgbà, ó yẹ kí ó mọ ọ̀nà bí ó ṣe bá wọn sọ̀rọ̀ láti tù wọ́n. Kì í ṣe pé bí à ń bẹ̀ wọ́n o tàbí à ń kọrin mọ́ wọn lápá ṣùgbọ́n tó yẹ kó lo ọgbọ́n gẹ́gẹ́ bí àgbà tí ó fi mú wọn mọ́lẹ̀. Tó jẹ́ wípé ṣùgbọ́n mo rò ó bí ẹni pé ó ní aáwọ̀ kan tí ó ṣẹlẹ̀ láàrin ọkọ láya tó fi fa irú ìrìnàjò bẹ́ẹ̀ tí bàbá wọn fi sá nígbà náà. Nísìnyí tó wá padà dé, èmi náà mọ̀ pé yóò ní nǹkan kan lọ́kàn láti lè fi súnmọ́ ìyàwó rẹ̀ àtijọ́ àtàwọn ọmọ rẹ̀. Ṣé mọ̀ pé ìgbéyàwó tí ọmọ bá ti wà nínú ẹ̀, pàápàá jùlọ tí kò bá sí wípé wọ́n kọra wọn kalẹ̀ ní tòótọ́ tàbí wọ́n jáwèé fúnra wọn, tó jẹ́ pé wọ́n kàn fira wọn lẹ̀ fún sáà kan ni, ó máa ń mú ewu lọ́wọ́ láti lè tó bá dọjọ́ iwájú. Pàápàá jùlọ nígbà táwọn ọmọ bá ń ṣe ìyàwó tàbí wọ́n ní nǹkan rere ṣe, wọ́n á fẹ́ káwọn òbí wọn méjèèjì wà níbẹ̀. Ṣé mọ̀? Irú ìrìnàjò bẹ́ẹ̀ ó máa ń mú ìsọnù lọ́wọ́. Ẹ jẹ́ kí a fi òye dé. Ọlọ́gbọ́n ló lè yé. Ìyá oríṣiríṣi náà ni abiyamọ ń rí. Bàbá náà wà, bàbá náà yá, ìyá náà wà níbẹ̀. So ẹ má jẹ́ ká bẹ̀. Pàdé di ìmọ̀ràn. Ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ wa. Táíwò Ìbíkúnlé, Fúnmi Martins, Hafiz Abiodun, Jídé Àwòbọ́nà, Tókunbọ̀, gbogbo wọn ló wà nínú eré.